ṣé ọkùnrin ni ó máa mutí ni àbóbìnrin. I don't understand. mo ní ṣé ọkùnrin ló ti yẹ ni àbóbìnrin ló ti yẹ. òun wà nínú oyún sọ fún mi pé ọtí ó ń ka òun láyà ó wá sọ fún mi pé kí n bóun rà bọ̀. Yorùbá máa sọ pé ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ìlú ni ó wò lọ bọ́ ẹni wọ́n wà nínú oyún oṣù méje. bẹ́ẹ̀ ni sà. ẹ sọ pé ẹ̀yin lẹ lóyún inú àti sùlẹ̀yà. nǹkan táwọn èèyàn náà sọ fún mi nù. wọ́n mọ̀ jẹ́ pé wọ́n gbóyún lọ bó lóyún ni o. ẹ sà ìyàwó mi ni mo wá sọ ọ̀rọ̀ rẹ̀ ó kàn jáde kúrò nínú ilé àjọjà àjọ ní gbólóhùn aṣọ kankan mo dé inú ilé ẹni mi bá mo dẹ̀ rí pé ó mú àwọn aṣọ díẹ̀. nínú àwọn aṣọ ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọjọ́ wo nìyẹn. àti ọjọ́ Wednesday. àwọn òbí ẹ̀ ń kọ́. mo sì pé gbogbo àwọn òbí rẹ̀ mọ́ láwọn ò rí. ọmọ ìlú wo nìyàwó yín. ọmọ Abẹ́òkúta ni bọ̀ Ìbàdàn ni wọ́n tẹ̀dó sí. ẹ pè wọ́n ní abẹ́ yọjú sáwọn òbí wọn. àwọn òbí wọn bàbá mo yọjú sí wọn. ìyá ń kọ́. ìyá mo pè wọn bọ̀ èmi àti ìyá àjọ wà dáadáa tó yẹ pé mo máa ń lọ ọ̀dọ̀ wọn tí mo máa ń lọ sọdún bẹ̀. ok ẹ wàá lè lọ ọ̀dọ̀ wọn nígbà tí ẹ rọ ọmọ wọn tí àkè bọ́bìnrin bá kú ní bá ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ó súnmọ́ kó lọ́dọ̀ yá ju ọ̀dọ̀ bàbá lọ. kí ló tẹ̀ lọ́dọ̀ màmá. kò sí nǹkan kan bàbá mi. ṣé ìjà kéékèèké ò sí nílẹ̀ tẹ́lẹ̀. gbólóhùn aṣọ kan wà nílẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti pẹ́ ó ti pẹ́ mo máa ń ṣe fàájì díẹ̀díẹ̀ so òun náà dẹ̀ ni òun náà máa ń ṣe fàájì díẹ̀díẹ̀ lórí fàájì yẹn la jà sí nígbà yẹn ó kúrò nínú ilé so ó lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan nígbà yẹn ọ̀rẹ́ rẹ̀ yẹn mo ní kí lórúkọ rẹ̀ nígbà tó di pé wálé tí a jọ yanjú ọ̀rọ̀ yẹn tán kí lórúkọ rẹ̀ ó dárúkọ ẹ̀ fún mi so láti gbà yẹn kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ àjọ nígbóná aṣọ eléyìí àjọ nígbóná aṣọ kankan mo kàn dé inú ilé ni mi bá mo ń jáde ọ̀kadà ni mo ń ṣe mo ń jáde ní àárọ̀ mo ní bò ní a ti jẹun torí mi ò lè ṣe kí n má jẹun kó torí pé bóyá mo jáde mo ṣàlàyé fún pé mo ń jáde o ó dẹ̀ sọ fún mi pé ó dàbọ̀ mo fẹ́ yọjú sí Toyun-Toyun ló kúrò nínú ilé. Toyun-Toyun ló kúrò nínú ilé. ok ẹni sọ̀rọ̀ ẹjọ́ máa ń ṣe fàájì ni. ó máa ń ṣe fàájì tẹ́lẹ̀. ẹ̀yin náà ń ṣe fàájì. bẹ́ẹ̀ ni sà. ẹ kì í ṣe sìnà fẹ́rẹ́fẹ́. àmì ò ṣe sìnà. fàájì lásán ni. bẹ́ẹ̀ ni sà. ok kí ni fàájì wàá fàjà sí wọ́n ẹ pé onífàájì lẹ́yìn méjèèjì. ó ní ìdí fàájì lẹ́dẹ̀ ti fẹ́ra yín. ó ní ó ń rí tètè bákan sóhun nígbà tó ń wà nínú oyún. pé fàájì yẹn ọtí mímu yẹn. bẹ́ẹ̀ ni sà. ó ń kà láyà. bẹ́ẹ̀ ni sà. nígbà tẹ wà nínú oyún. nígbà tó wà nínú oyún. nígbà tó ń wà nínú oyún. bẹ́ẹ̀ ni sà. oyún tó yún oṣù mélòó báyìí. yóò sì tó bẹ́ẹ̀ bí oṣù bíi méje. ọmọ kélòó ni. àyíkọ́ ọmọ fọlọ́mọ bíi mẹ́rin márùn-ún. but ẹ mọ̀ pé tó bá ti wà nínú oyún tẹ́lẹ̀ ọtí mímu máa ń kà láyà náà. kì í kà láyà. but this one ó ń kà láyà. bẹ́ẹ̀ ni sà. ok ó ti dé this one ó ń kà láyà mi eléyìí. bẹ́ẹ̀ ni sà. ìgbà tí ìyàwó yín lọ ti ń ka òun láyà ẹ sì ṣe sùúrù fún gbà díẹ̀ nígbà tí èsì pòun ló fún rẹ̀ lóyún. bàbá mi nǹkan tó kàn ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé lórí ọtí yẹn ní ẹnu bíjọ́ mẹ́ta ó ní ibi èrìgì kan ó ń dùn òun pé kí n bóun rà bọ̀ ẹni tó wà nínú oyún tó ní èrìgì ń dùn òun pé kí n bóun ra ọtí bọ̀ ìbára lọ. ok so ṣé ọkùnrin ni ó máa mutí ni àbóbìnrin. I don't understand. mo ní ṣé ọkùnrin ló ti yẹ ni àbóbìnrin ló ti yẹ òun wà nínú oyún sọ fún mi pé ọtí ó ń ka òun láyà ó wá sọ fún mi pé kí n bóun rà bọ̀ pé òun fẹ́ dì síbi èrìgì. inú oyún yẹn ó sì mutí o. iṣẹ́ kí ló ń ṣe. ó ń tajà ni àwọn ọjà pẹ́pẹ́pẹ́ kéékèèké nínú ilé. ẹ ẹ̀ wá mọ ibi tó kó lọ rárá. bẹ́ẹ̀ ni sà. ṣé fọ́tò ẹ̀ wà mí ẹ jẹ́ ká fi hàn wọ́n. ó sì á jẹ́ pé fọ́tò gbà wọ́n yóò lẹ̀ mú wa ojú wọn tínrín bí o ṣẹ́ẹ̀rí ni wọ́n ti sáyó ń bì í iná rẹ̀ ni ọmọ mélòó wọn ti bí ń bì. ọmọ mẹ́ta. bó ṣe rí. ó ti wà nínú oyún náà gbà yẹn náà. báyìí náà. bẹ́ẹ̀ ni bọ̀ kì í sì yọ púpọ̀. chai ìgboro lẹ́yìn méjèèjì yes or no. bẹ́ẹ̀ ni sà. àpáta lè rẹ̀ jọ ń gbé. bẹ́ẹ̀ ni sà. ojú yìí màbọ́yọ́ mi ni ò rí mọ́ ẹ̀. ọmọ wọn ti wà lẹ́rẹ̀ o. ẹ̀rí fọ́tò mi tí wọ́n fi jọra wọn eléyìí sáwọn gángan. ìmí wà nínú fóònù bọ̀ nígbà tí wọ́n ká sáfì kan lẹ̀. àlàyé ti àlè yọ̀ǹda méjì. bá ń fi wọ́n hàn bá àwọn èèyàn orí wọn àbí àlè lélẹ́yìn náà. ọmọ
no be small thing o. Kim. Wọ́n ti rìn jìnnà fàmọ́ra zoom àbọ̀rọ̀ ọbẹ̀. Sálẹ̀ lélẹ̀. Kí ló kọ́ wọn? Suliyat Badmus. Suliya Badmus jẹ́ wọ́n wọ́n sì fẹ́ lọ mú bí ni. àǹtí Suliya Badmus ọmọ Nàìjíríà fẹ́ rí yín ẹ dákun torí kó tí ẹ pẹ́ dandan kẹ́ ẹ wá dọ̀ wá kẹ́ ẹ lọ rí ọkọ yín ó ṣeun iná yẹn ń reflect díẹ̀ Idris the position is good you are good like that reflection yẹn ò jẹ́ káwọn èèyàn rí wọn dáadáa. àǹtí Suliya Badmus ẹ jọ bó lẹ ṣe pàdé gan ẹ kàn rántí ọjọ́ yẹn bó lẹ ti pàdé. Tòsí àdúgbò kan náà lájọ wà. ok. So àjọ pàdé àdéjọ sọ̀rọ̀. níbo lẹ ti pàdé. ojú ọ̀nà náà la ti pàdé. ojú ọ̀nà bò. ojú ọ̀nà náà. báà kan wà ládùúgbò bẹ́ẹ̀. kìí ṣe bá àjọ kìí ṣe lè fàájì o kìí ṣe lè fàájì o. tọ́wọ́n jẹ́ pé bíi fàájì lẹ kìí ṣe ti lè pàdé. fàájì o kìí ṣe lè fàájì. Yorùbá máa sọ pé ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ìlú ni ó wò lọ bọ́ ẹni wọ́n wà nínú oyún oṣù méje. bẹ́ẹ̀ ni sà. kò lè jẹ́ pé fàájì ni wọ́n ṣe lọ bẹ́ẹ̀ yẹn náà. kìí ṣe fàájì. sọ máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. èyí tó lọ nígbà yẹn tó sọ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ òun lòun lọ. So mo ní kí lórúkọ ọ̀rẹ́ rẹ̀ ó ní Bọ́sẹ̀. So mo ti pe nọ́mbà Bọ́sẹ̀ yẹn ní ìsìn ìrọ̀lẹ́ yìí. Mo fún torí mo ti pè mo sọ fún dádì ẹ̀ náà dádì ẹ̀ ní kí n sẹ́ndì nọ́mbà rẹ̀ sí àwọn. Mo sẹ́ndì nọ́mbà ẹ̀ sí wọn. Wọ́n dẹ̀ pè débi pé wọ́n ní ó kàn harassing àwọn pé láyéláyé àwọn káwọn mọ̀ pé nọ́mbà rẹ̀ mọ́ èmi ń bẹ̀ pé kó jọ̀ nítorí ọ̀tọ̀ lọ́wọ́ bọ̀ èmi mọ̀ pé kò lè lọ ju ọ̀dọ̀ rẹ̀ lọ. Bọ́sẹ̀ yẹn ló sọ fún bàbá ìyàwó yín. bẹ́ẹ̀ ni sà pé láyéláyé wọn ká mọ̀ pé wọn mọ́ torí nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tèmi àtẹjọ́ ń sọ̀rọ̀ mo ní kó jọ̀ nítorí Ọlọ́run pé mò ń béèrè Sùlíyá pé ìyá Aisha ó wá ní nǹkan kan àbúrò mi lọ́kọ́ pè tẹ́lẹ̀ wípé afẹ́ ta ráìsì nǹkan kan so wá ṣàlàyé pé ṣé ẹni ẹ fẹ́ mọ bóun ṣeré ni kíní kan mo sáà ní kó má bínú kó jọ̀ nítorí Ọlọ́run kó má bínú ó wá ní òkè pé kò sí wàhálà kí ni mo fẹ́ sọ mo ṣàlàyé fún pé ìyàwó mi mò ń wá ìyá Aisha ó wá ní pé kí ni nǹkan tí àjọ dàpọ̀ mo ló kúrò nínú ilé ó láti gbà mo ní àtijọ́ Wednesday mo nígbà tí adẹjọ́ fa ọ̀rọ̀ kan lọ́dọ̀ yín ni òun wá ó ní bẹ́ẹ̀ ni mo ní so mo ní eléyìí mo ní àjọ fa ọ̀rọ̀ kankan mo ní mo wọnú ilé nìkan bá ó dẹ̀ má sọ níwọ̀nba ó kúrò nínú ilé ó ní àjọ fa kankan ó wá kúrò nínú ilé so possible mo ní àjọ fa kankan mo tún sọ fún pé mo fi títóbi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí àjọ jà àjọ ní Mr. Sani mò ń jáde lọ mo tún sọ fún yín pé lágbájá mò ń jáde lọ ó ló dàbọ̀. It's alright kò ń yá àlè tara. èmi ò sọ. tẹ́ ẹ bá gọ̀kadà lọ láàárọ̀ ìgbà wo lẹ máa ń dé. ìgbà mi wà mo máa ń wálé ní ọ̀sán ìgbà mi wà tí n bá jáde ó lè di ní ọwọ́ ìrọ̀lẹ́ kí n tó wálé. tẹ́ ẹ bá wá lọ́sàn-án yẹn máa ń bá ń lé. mo máa ń bá ń lé bẹ́ẹ̀ ni sà. ọwọ́ ìrọ̀lẹ́ yẹn náà ẹ máa ń bá ń lé. bẹ́ẹ̀ ni sà. ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ àǹtí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi ní connection pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ yẹn ráìsì àtẹ̀wà tútù ìnà àǹtí ẹ̀ yẹn ń tà so nígbà tó di pé ó kúrò lọ́dọ̀ wọn ló di pé bóyá wọ́n jọ múra wọn lọ́rẹ̀ kó tó di pé wọ́n múra wọn lọ́rẹ̀ wọ́n sọ fún mi pé ọ̀rẹ́ òun yẹn kó ń lọ síbi ìnáwó pé kò lọ́rẹ̀ kankan nǹkan kan pé òun fẹ́ tẹ̀lé lọ mo ní kò sí wàhálà. àǹtí múlòkọ tí ń sà. Ismail. Mr. Ismail ẹ sọ pé ẹ̀yin lẹ lóyún inú àǹtí Sùlíyá. nǹkan táwọn èèyàn náà ń sọ fún mi nù. torí kọ́ mọ̀ jẹ́ pé wọ́n gbóyún lọ bó lóyún ni o àwọn ọmọ tó kù ń kọ́. wọ́n wà nílé. bẹ́ẹ̀ ni sà. bìkọ́ bó lóyún bá kú òun lé bẹ́ẹ̀ yẹn a máa padà rí wọn gbà míì tẹ́lẹ̀ omi òpó òun ló ń lóyún tó bá ti bímọ tán á wà sẹ́ẹ̀ máa fà á èmi ni mo ní ìwọ ló ní àṣì DNA ó máa ń sábà wáyé bẹ́ẹ̀ dáadáa yín náà gbọ́ rí. bẹ́ẹ̀ ni sà. ẹ sọ pé ẹ̀yin lẹ lóyún yẹn. mi lè sọ bọ́ mo mọ̀ wípé èmi ni mo ní bọ́ mi wàá lè sọ sẹ́mọ̀ wọ́n ní obìnrin nílò ọmọ tó lo ọmọ. ok àǹtí Sùlíyá ìyá akínlẹ̀ ìpínlẹ̀ kan. ìyá Aisha. àǹtí Sùlíyá ìyá Aisha àwọn ọmọ yòókù ńkọ́ báyìí. wọ́n wà lé. ẹ̀yin lẹ́ ń tọ́jú wọn. bẹ́ẹ̀ ni sà gbogbo àwọn mẹ́ta. àwọn òbí yín ńkọ́. mi ò ní bàbá mọ́ ìyá mi ti dàgbà wọ́n ti darúgbó. wow bó lẹ́sìn wá máa mójútó àwọn ọmọ yẹn bẹ́ẹ̀. iná ni mo fi wá
mú ọ̀rọ̀ rẹ̀ wá tá a bá ti máa ṣe kì í ṣe pé bóyá ajọ́ ń jà mi ì dẹ̀ fẹ́ nǹkan tó yẹ pé bóyá á da orí àwọn ọmọ ọlọ́mọ rú so torí ẹ̀ ló jẹ́ kí n wá síbí. tẹ́ wàá sàwọn ọmọ ọlọ́mọ dọ̀mù tí bí ẹ̀yin méjèèjì bó lẹ́yìn ṣe kọ́ tí mo mọ̀ bó lẹ́ ṣe mọ fàájì ṣe kò sí tó burú nù fàájì o. kò sí kíkọ́ ṣe ìgbàwẹ̀ lónìí. mi ì gbàwẹ̀ mi ì ṣe fàájì mi ì gbàwẹ̀ mi ì ṣe fàájì. kí ló dé. mi ì lè jẹun bàbá mi láti ìjọ́ tí kì í ṣẹlẹ̀. tẹ́ ẹ bá ti lè jẹun ìgbàwẹ̀ náà ni. ì lè jẹun bọ́ ì lè jẹun. ó lè jẹun o sì gbàwẹ̀. wàláhì wàláhì mi ì lè jẹun. mo mọ nǹkan tí mò ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá ti jẹun ní àárọ̀ oúnjẹ tí n bá ti jẹ oúnjẹ kékeré báyìí yòókù dalẹ̀ tí n bá dẹ̀ fẹ́ sùn tí n bá ti sùn ní 11 màá jí ní 12 padà láti 12 yẹn mi ò rórun sùn mọ́. ṣé láti gbà tó àti. wàláhì tàláhì mo fi hàn sẹ́lẹ̀ rí mo ṣe lé gan. tó bá tún ti di 5 mo tún ti jí mo tún ti dáná fáwọn ọmọ. ó tírètì fọkọ ọpẹ ni tí ọba ó ṣe nǹkan kan fún o lè mọ mọ ó dùn. mi ṣe nǹkan kan fún bàbá mi. o lè láṣepamọ́ kan bí àṣírí tó rí. mi ní àṣírí kankan. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé káyà ronú sí ẹni tó lóyún inú ẹ̀ ni ká ronú sí ẹni tó lóyún inú ẹ̀ àti ẹ yọjú ẹ jẹ́ àmọ́ bóyá dípò nǹkan ló lóyún inú yín ọkọ yìí ò lè jẹun kò sí lè gbààwẹ̀ o kò lè jẹun kò sí lè gbààwẹ̀ so ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹni tí àǹtí Sùlíyá bá wà lọ́dọ̀ wọn ẹni kan jáde kan yọjú gbogbo ẹ fọkọ yìí o ẹ fẹ́ mọ́ o gbogbo tó bá ṣẹlẹ̀ òun kọ́ ló lóyún inú yín o òun ló ní ni o ẹ rántí àwọn ètò ẹ ti bí tó wà ńlẹ̀ o ẹ rántí àwọn tí ọba aráàyè jáde lọ tọ́jú pé àwọn ọmọ yìí ní tọ́jú nínú ilé ńgbà ọba náwó tọwọ́ tán báwo ni ó ṣe ṣiṣẹ́ tí ó fi padà tọ́jú wọn káyà àwọn ọmọ yìí má bàa bàjẹ́ ni ẹ má wà nítorí Sumaila àti Sùlíyá ẹ má wà nítorí Àsùnmọ́ ẹ wá nítorí àwọn ọmọ yín ẹ gbọ́ ẹ ṣe gan ni ẹnikẹ́ni tí wọ́n bá sì wà lọ́dọ̀ wọn mọ̀ ń rọ̀ yín ọ̀rẹ́ àti Sùlíyá bọ́sẹ̀ àti bọ́sẹ̀ náà ni bọ́sẹ̀ lùmíì náà ni àti Sùlíyá bá wà lọ́dọ̀ wọn ẹ dákun ẹ lè má gbàgídì gbogbo kẹ wá sọ fún mi kẹ ẹ má wulẹ̀ wá wọn lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé.